to the people. ìmọ́lẹ̀ dé o. Òkùnkùn paradà. bẹ́ẹ̀ ni bí mọ́lẹ̀ bá dé òkùnkùn paradà ni Adémọ́lá Adélékè la fẹ́ ẹgbẹ́ PDP la ó dìbò wá fún. Bí mọ́lẹ̀ bá dé òkùnkùn paradà ni Adémọ́lá Adélékè la fẹ́ ẹgbẹ́ PDP la ó dìbò wá fún. bí mọ́lẹ̀ bá dé òkùnkùn paradà ni bápá ò bá ṣe sàkà lè rí ẹ̀yin ará ìlú ṣẹ́ ń rébi lóde ìròyìn aburú lọ́tún lósì gbogbo nǹkan ló ti gbówó lé rí ṣé dandan ni ká gbálẹ̀kùn ni máyà sásá bẹ́ẹ̀ bìrẹ̀ la ò ìyá yìí tó gẹ torí Ọlọ́run. Bí mọ́lẹ̀ bá dé òkùnkùn paradà ni Adémọ́lá Adélékè la fẹ́ ẹgbẹ́ PDP la ó dìbò wá fún. ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí ìjọba tàtúrà ká la fẹ́ ìjọ Démọ́lá ló ń fún wọn lórí action Démọ́lá ló ń yà wọ́n lẹ́nu ẹ má ṣe pàdé mọ́lá o bẹ́ẹ̀ ṣe pa iṣẹ́ àkàbàbà wa tó bá ti dọjọ́ kẹrìndínlógún ẹ̀túyáyá kẹtúyáyá o kẹlẹ̀ ò bá wa tẹ̀ka fún ẹgbẹ́ ọlọ́mbrẹ́là máa ní o ẹ má tẹ́ yẹ sójú ẹ o. Jackson ọmọ Balógun Mr Fast Check mo gbé fún ẹ. ìmọ̀lọ́sùn gbogbo lẹ́kìlẹ̀ òkìkí anábì lèmi jẹ́ ọmọ àwọn ẹni ọlọ́run gbogbo ayé pátá wọ́dọ̀gé music ambassador. Bí mọ́lẹ̀ bá dé òkùnkùn paradà ni Adémọ́lá Adélékè la fẹ́ ẹgbẹ́ PDP la ó dìbò wá fún. Bí mọ́lẹ̀ bá dé òkùnkùn paradà ni Adémọ́lá Adélékè la fẹ́ ẹgbẹ́ PDP la ó dìbò wá fún. òkìkí anábì Muhammadu Rasulullahi ọmọ àwọn ẹni ọlọ́run ọba kò ń fọyọ̀ kùn. Wondocase Record.